Praise the Lord. Hallelujah. Good afternoon, good afternoon, good afternoon. Ẹ káàsán o, ẹ káàárọ̀ o. Ṣé dáadáa ni mo bá wa? A kú Sunday àná o. Àdúrà wa ti gbà lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká yin ọba àwọn ọba fún àánú rẹ̀ lórí ayé wa. Ẹ jẹ́ ká share program yìí. A kú Sunday àná o. Àdúrà wa ti gbà lórúkọ Jésù Kristi. Ẹ já share. Ẹ jẹ́ ká yin ọba àwọn ọba fún àánú tó pọ̀ bí yanrìn tí mo ń gbà lójúmọ́ látọ̀dọ̀ Jésù Olúwa, kí lèmi yóò fi fún? Kí lèmi yóò fi f'Olúwa oore tó ṣe fún mi? Èmi ò mú ago ìgbàlà, mo sì máa bèrè sí i. Ọ̀nà ọpẹ́ mi pọ̀, mo mọre Olúwa. Ọ̀nà ọpẹ́ mi pọ̀, mélè ṣàlàyé dúpẹ́. Ọ̀nà ọpẹ́ mi pọ̀, mo mọre Olúwa o. Ọ̀nà ọpẹ́ mi pọ̀, mélè ṣàlàyé dúpẹ́. Orí mi tí kò kọ gèlè, ara wa tí kò kọ aṣọ, ẹsẹ̀ wa tí kò kọ bàtà, àwa ò yọ̀ ọ́ bàbá. Gbogbo ẹni tó ń wò mí o, ẹ bá ń gbóṣùbà káre fún bàbá mi o. Ọba tó dá wa sí, ó gbójú wa lọ́wọ́ omijé. Ilé rẹ̀ ò kan, ilé mi ò kan, ọba tí ò jẹ́ àdàbẹ̀gbé o. Ẹ já gbóṣùbà káre fún bàbá mi o. Ọba mi ọ̀rọ̀ gọ̀jígọ̀, ọba tí ń gbénú múdí aṣọlá. Ojí kan lùkan pa, òwò kan wò kan iye o. Aṣọ lórí burúkú dò lórí ire. Orí mi tí kò kọ gèlè, ara wa tí kò kọ aṣọ, ẹsẹ̀ wa tí kò kọ bàtà, àwa ò yọ̀ ọ́ bàbá. Ó yá ní gbogbo ọ̀nà, ẹ ṣé, àṣẹ lórí ayé wa o. Ní gbogbo ọ̀nà, ẹ ṣé o bàbá. Ẹni bá mọnú ro ó lè dúpẹ́. Àìmọye ẹlẹgbẹ́ rẹ̀ ó wà nílé ìwòsàn o. Ọba tí ò jẹ́ káyé máa kọ́ṣẹ́ lára wa, wọ́n ní ẹgbẹ́ wa ẹ jẹ́ ń kọ́ṣẹ́ lára ẹ̀. Ọba tí ò jẹ́ káyé fomi ara wa, ẹ̀jẹ̀ wa fi kọ́ṣẹ́. Ó tọ́pẹ́ o, kò sóhun tó jọ ọpẹ́ lọ, ọpẹ́ náà ni. Orí mi tí kò kọ gèlè, orí rẹ tí kò kọ fìlà o. Ara wa tí kò kọ aṣọ, ẹsẹ̀ wa tí kò kọ bàtà, àwa ò yọ̀ ọ́ bàbá. Ẹ̀yin ẹgbẹ́ ìgbàlà, ká yìn ọba ògo tó dá wa sí di òní, tí parun kò bá wa. Ó yá bá ń gbé sókè, yìn Olúwa, yìn Olúwa. Kérúbù séráfù, ẹ̀yin àgbáyé dìde, ká
yìn ọba ògo. Olúwa ṣeun. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, àpáta ayérayé ibi ìsádi wa, a gbé yín ga ní ọ̀sán yìí, ní àárọ̀ yìí, ní ìrọ̀lẹ́ yìí, àyèkáyè tó bá èmi àti yín. Ọlọ́run gba ọpẹ́ wa, Jehovah gba ìyìn wa. À ń lọ nínú prógrámì, Ọlọ́run máa bá wa lọ. Gbogbo ojú tó máa wò mí, ọwọ́ tó máa kọ́mẹ̀tì, ọwọ́ tó máa share lórúkọ Jésù Kristi, ayé yín ò ní wà bákan náà. Ọ̀sẹ̀ yìí máa pé wa, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa, ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́ fún wa. Gbogbo ọmọ ológo tínú wa ń dùn sí lórúkọ Jésù, wọn ò ní pa wá lẹ́kún, a ò ní sọmọ nù, a ò ní sọkọ nù, a ò ní sọ ẹ̀mí wa nù lójijì, ìbànújẹ́ ò ní wọlé wa. Ohun tá à ń jẹ là ń wá lọ, a ní pàdé ohun tó máa jẹ wá. Bẹ́ẹ̀ ló máa rí. Orílẹ̀-èdè Nàìjíríà gba àlàáfíà, ilẹ̀ Yorùbá gba àlàáfíà. Gbogbo ogun Boko Haram yìí, Olúwa bá wa tẹrí ẹ̀ bá. Ogun àtẹ̀yìnjà má jẹ́ ó jà wá, ẹ wà pẹ̀lú wa. Ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún ìkáfayọ̀ parí ẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Ẹ̀yin Olúwa lógo, ògo f'Olódùmarè. God bless you. Kò fowó rọlá. Màmá kò fowó rọlá fọlá gbadé. Ojú òní tìyín ẹ̀ ní mọ ìkorò. Thank you ma. Mo kí yín káàbọ̀. Ẹ ṣé púpọ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá wa share program yìí. Àdúrà wa máa gbà. Mo kí wa wípé a kú Sunday àná. A máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. A kú ọ̀sẹ̀ tuntun yìí o. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ sọ, torí mi ò ní àkókò tó pọ̀, a máa ṣe kánmọ́kánmọ́. Òun ni ọ̀rọ̀ àwọn ọmọ olórin tó lọ kọrin ní Àjà. Àwọn ọmọ olórin tó lọ kọrin ní Àjà. Mo gbé write up yẹn, mo screenshot ẹ̀ wá síta. A gbọ́ nínú kókó inú ìwé ìròyìn lónìí wípé wọ́n ti rí ẹnìkan mú. Wọ́n ti rí ẹnìkan mú, ẹni tí wọ́n suspect. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa ń tó wí, òun ni write up yẹn wípé òun béèrè 5 million lọ́wọ́ ẹni yẹn wípé bọ̀wọ́ fún un ní 500,000. Inú wá bí òun, torí bẹ́ẹ̀ lòun ṣe pa èèyàn mẹ́ta. Èèyàn mẹ́ta pé mẹ́rin ni wọ́n. Ó pa ẹni yẹn, ó wá pa àwọn mẹ́ta tí ò mọwọ́ mẹsẹ̀. Ó pa wọ́n dànù nítorí pé ó béèrè 5 million, wọ́n fún ní 500,000. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n invite wípé kó wá lọ kọrin, ẹ wá lọ studio kẹ wá kọrin, ẹ jọ̀ọ́ ṣé àbí báwo la ṣe tún fẹ́ sọ́ra jù yìí lọ. Wọ́n pè wá síbì kan wípé mo fẹ́ ṣe patí. Tí ì bá ṣe ìkà ọ̀dájú ènìyàn tó jẹ́ pé òun náà ò ní lọ lọ́fẹ̀ẹ́. Wọ́n pè èèyàn pé mo fẹ́ ṣe birthday, kò sẹ́ni tí wọ́n lè pè náà. Orú mi ta ni wọ́n lè pè nínú gbogbo wa. Màmá ẹ wá ṣe surprise fún wa. Kádẹ̀dẹ̀ bẹ́ Ọlọ́run ò ní jẹ́ ká ṣìrìn lórúkọ Jésù Kristi. Iṣẹ́ tá a máa ṣe tó máa mẹ́mí wa lọ, a ò ní gbà o. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, gbogbo àwọn olórin, gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run. Iṣẹ́ tí ènìyàn ń ṣe, ìrìn àjò tí ènìyàn rìn tí kìí padà sílé, a ò ní bá wọn rìn lórúkọ Jésù Kristi àti gbogbo Afẹ́nifẹ́re àti gbogbo ilé wa. Wọ́n pe àwọn ọmọ yìí wípé inú wọn dùn wípé wọ́n fẹ́ lọ kọrin ní studio. Àwọn afẹ́ bá ọ̀rẹ́ wa ó ṣe birthday. Wọ́n dé birthday wọn ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, oorun tí wọ́n máa sùn ni apanijayé, ìkà, ọ̀dájú abiyamọ dẹ̀ pa wọ́n. Ó ní nítorí 500, ẹ̀yin náà lọ ka write up yẹn. Ó ní nítorí pé ó fún un ní 500,000 torí wípé òun béèrè 5 million. Ẹ jọ̀ọ́ ṣé ẹni tó nínú 5 million, ẹni tó bá fún yàn ní 500,000 ní àkókò yìí, ṣé kò náwó? Ṣé kò ṣe ni? Torí pé ó wá béèrè 5 million, wọ́n fẹ́ ní 500,000. Ó wá ní kó fi ẹ̀mí ènìyàn mẹ́rin waste just like that. Ènìyàn mà burú o. Ènìyàn mà burú o. Àwọn olórin àmà ní ṣìrìn o. Báwo la tún ṣe fẹ́ rìnrìn àjò? Báwo la ṣe fẹ́ ṣọ́ra báyìí?
orí wa ò mà ní gbàbọdè o. Àbí ṣé kán wá pè wá sí bẹ́ẹ̀dẹ̀ pé stúdíò báyìí káyìí máa sá kẹrù máa bolú èmi ò lọ. Ọjọ́ èyí tèmi fẹ́ sọ ni pé àwọn stúdíò tó bá ti wá di ìṣòro la fẹ́ ṣe mójú, bóyá kí gbogbo wa ti jọ̀wọ́ ẹ̀ lọ́wọ́ yìí o. Ẹ fẹ́ kọrin ọjọ́ kìíní, ẹ jẹ́ kí n máa tilé wá. Ọgbọ́n kan tí mo fẹ́ yá wa nìyẹn tí mo fi mọ́rọ̀ yìí wá. Ìwọ kí ìwọ tán bá ní wá ṣe surprise sọ fún wọn wípé màá máa tilé mi wá. Ọ̀ kó o lọ gba hòtẹ́ẹ̀ èyí tí ẹ fi máa sùn sínú stúdíò. Ẹ jẹ́ ká kán wá hòtẹ́ẹ̀ tó fẹ́ pé ẹ jẹ́ kó wá secure ibi tó secure fún yín. Ọjọ́ mẹ́ta ṣe bó hòtẹ́ẹ̀ ló yẹ kó gbà fún wọn. Àwọn olórin àti ẹni tó ń ṣe coverage àti gbogbo wọn wọ́n dẹ̀ sọ ẹ̀mí wọn nù bẹ́yẹn, àwọn ọmọ ọlọ́mọ. Ọlọ́run á bì wọ ìránṣẹ́ yẹn léèrè o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ nínú ikú àwọn ọmọ yẹn ẹ ní lọ láì jìyà. Ẹ̀jẹ̀ àwọn ọmọ yẹn ò ní sùn, ẹ̀jẹ̀ wọn yóò ké fún ẹ̀san. Ọlọ́run á dẹ̀ gbẹ̀san lára yín, ẹ̀yin náà ò ní lọ láì jìyà. Torí ohun tí àwọn ọmọ yìí fẹ́ jẹ ni wọ́n wá lọ àti ohun tí wọ́n fẹ́ jẹ. Pé káwọn náà kọrin, àwọn náà gbé síta, wọ́n pè wá fún bẹ́ẹ̀dẹ̀ o. Ẹ̀dẹ̀dẹ́ mi wọn légbodò. Ẹ sọ àwọn ìyá wọn sínú ìyà ayérayé. Kò sí wàhálà o. Ìwọ tó o bá ti mọmọ ọlọ́mọ pa wọ́n máa pa tìẹ náà. Ìwọ náà máa ẹ̀mí ẹ̀ ló fi máa di. Ṣùgbọ́n àwọn olórin mo máa bẹ̀ wá. Bí ojú bá ti ń mọ́ báyìí ọgbọ́n oríṣiríṣi la ló máa jáde. Ẹ jẹ́ ká fi eléyìí kọ́gbọ́n wípé ibi ayé tún dé yìí, ayé títí burú ó ti lékan sí. Wọ́n wá pè wá nìyẹn wípé ká wá ṣe kinní kan, ọjọ́ mẹ́ta la máa lò ń bẹ̀ sọ wípé kán gba hòtẹ́ẹ̀lì. Pàápàá ẹ̀yin ọ̀dọ́ torí tó bá jáwọ́ olórin àgbà yìí ni kò sẹ́ni tó lè bá mi dánrú ẹ̀ wò. Kó pè mí kó ní kémi wá sunú stúdíò mọ́jú for what reason? Kò ní lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ kéékèèké tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀, ẹ̀yin náà ẹ mú ara yín. Ẹnikẹ́ni tó bá fẹ́ pè yín sí show, ó bá ti ní ọjọ́ méjì mẹ́ta ẹjọ́ ẹ lọ gbòtẹ́ tó wà òkè fún wa. Ẹ má ṣera yín bíi tennis bí ẹni tí ò jámọ́ nǹkan kan. Ẹ̀yin lẹ fẹ́ múnú wọn dùn, wọ́n gbọ́dọ̀ múnú ẹ̀yin náà dùn. Ohun tí ò tiẹ̀ dá, ohun tó lábùkù tó tàbùkù ènìyàn ni ó gbé àwọn ọmọ olórin kan wá máa sunú stúdíò. Kò ní kó wá kọrin kó wá jẹ́nu stúdíò ló fẹ́ gbà fún wọn. Orin tètè èèyàn o. Gbogbo olórin tó bá sì ń ṣe nǹkan yìí ẹ lọ stop ẹ̀. Pàápàá ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Ayé ò ní fẹ̀mí yín wèsì o. Mo jẹ́rìí náà kò sẹ́ni tán lè bá dánrú ẹ̀ wò nínú gbogbo olórin àgbàlagbà, kò sẹ́ni tó lè ṣerú ẹ̀. Ṣé èmi gan òdẹ̀ ní mówó lápò mi kí n lọ wá sọ hòtẹ́ẹ̀ tó wà òkè kí n lọ sùn bẹ̀? Èyí tí màá fi máa sunú stúdíò. Tó bá dẹ̀ jẹ́ ìta ni wọ́n ti pè wá nìyẹn, ẹ sọ fún wọn ẹ gba stúdíò, ẹ gba hòtẹ́ẹ̀ fún wa. Mo máa kó àwọn ọmọ báǹdì mi gbogbo á lọ sùn hòtẹ́ẹ̀. Àtòtẹ́ẹ̀hún náà àtinú stúdíò náà, Ọlọ́run náà ló ń sọ̀yàn. Ààbò Ọlọ́run máa dájú, ṣùgbọ́n hòtẹ́ẹ̀ má dẹ̀ ti dáa ju inú stúdíò lọ o. Ewu ayé ò ní wu wá, kò síbi tíbi ò sí o. Àti ráwọn tó lọ lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀ náà tí wọ́n pàdé ikú. Àbí ṣe gbogbo á ti gbàgbé bá tí ọmọ igbó ọ̀rà yẹn, àbó hòtẹ́ẹ̀ kan ló lọ gbà tí ó pàdé ikú ń bẹ̀. Kò síbi tó ṣèfù náà mọ́, àfi kí Ọlọ́run kó dáàbò bò wá. Tó bá dẹ̀ di kànráǹgídá tó bá ti jẹ́ Èkó sí Èkó ni sọ fún wọn wípé màá máa wọkọ̀ wá láti ilé mi. Iṣẹ́ tó bá ti jẹ́ Èkó ni ẹ má wọrí, ṣe bí Èkó ni ìṣẹ́jú kan mo ti dájà o. Màá máa wá láti ilé mi o. A ò ní ṣiṣẹ́ gbà wá, ní kánjú kú gbogbo àwọn ọmọ olórin, àwọn ọmọ ológun, àwa wòlíì, pásítọ̀, evangelist, ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n. A ò ní ṣìrìn o. Ayé yìí ó ti dojú kejì báyìí o. Ó ti dojú kejì. Ká pé èèyàn kó lọ ṣe surprise kó dẹ̀ pàdé ikú ṣẹ̀mọ́ pé ó ti dojú kejì. Ààbò Ọlọ́run máa dájú lórí wa o. Ṣùgbọ́n mo mọ̀ pé ìwọ bọ̀bọ̀ tí wọ́n mú yẹn, o ò ní bọ́ ń bẹ̀ o. O ò ní bọ́ ń bẹ̀. Bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ tí gbogbo àwọn tó wá náwó sí ikú àwọn ọ̀dọ́ yìí, àwọn ọmọ mẹ́rin yìí tí wọ́n kú, Ọlọ́run Mósè ò ní jẹ́ kẹ́ ẹ lọ láì jìyà o. Ọlọ́run á ṣèdájọ́, á gbẹ̀san àwọn ọmọ yẹn lára yín o.
tí ìbá ṣe pé èèyàn burú o béèrè 5 million fún ẹ ní 500,000 pé ohun tí mo sì lágbára rèé, ṣe bí ohun tí èèyàn bá lágbára ló máa ń ṣe fún èèyàn. Wàá dẹ̀ ní sùúrù, ó wá ní ó ṣe bẹ́ẹ̀dẹ̀, inú wá bí ọ, o tún wá pa àwọn èèyàn sí lọ́rùn, o mọ̀ọ́mọ̀ pa gbogbo wọn dànù, o ò ní lọ láì jìyà. Bí yẹn ṣe rí nìyẹn o. Gbogbo ìṣẹ́ ẹni tí àwọn òbí tí àwọn ọmọ yìí fi sílẹ̀, Ọlọ́run á tù yín nínú. Gbogbo àwọn olórin àbọ̀ Ọlọ́run máa dájú o, á bá wa dáwọ́ ikú ọ̀wọ̀wọ́ yìí dúró. A ò ní sunkún lórí ara wa, ò ní dààmú, àwa ìránṣẹ́ Ọlọ́run, a ò ní sọ ẹ̀mí wa nù lójijì, a ò ní ṣiṣẹ́ ṣe. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì tí mo fẹ́ sọ òun ni ọ̀rọ̀ àwọn Boko Haram. Ti ọ̀rọ̀ Ìlọrin, wọ́n ní ó ń bọ̀ báyìí, àwọn lámọ̀ máa ń dẹ́ẹ̀dẹ̀. Ojú ni wọ́n ní ká máa mú tó ní ìsìn o. Gbogbo ọmọ Yorùbá ẹ má sùn o. Ọmọ Yorùbá ẹ má sùn o. Ẹ má sùn. Bàbá mi fi ìran kan hàn mí, ó ti ń tó bí ọjọ́ mẹ́ta. In fact, láàárọ̀ kí n tó ṣe live ni mò ń sọ fáwọn kan bẹ́ẹ̀ pé ẹ jẹ́ ká máa fi àdúrà ran gbogbo orí omi wa lọ́wọ́. Àwọn ibi ẹni tó ní àdúgbò tó jẹ́ orí omi ni wọ́n lè gba orí omi wọlé sàdúgbò yẹn. Gbogbo tó lè mú kí wọ́n gba orí omi wọlé sí àdúgbò, Ọlọ́run kó bá wa ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa wà alert. Mọyì ẹ̀mí tó sọnù ní Ìlọrin bí 100 ìṣẹ́bí ẹ̀mí tó ti sọnù ńkọ́. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá rí ó mọ̀dẹ̀ tí ń bọ̀, ibi ò mọ̀ ní wọlé wa. Ẹ̀yin ìjọba ẹ mọ̀ bá wa mójútó o. Ibi ò ní kàn wá o. Àwọn ọmọ mọ̀ pé àwọn tó tún pàdánù ẹ̀mí wọn 107 kìíní náà sọ, ó jù bẹ́ẹ̀ lọ. A ò ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Gbogbo ìwọ tó bá lè yàn sí Ìlọrin, ìlú tó jìnnà síná ni wọ́n pè é, tó súnmọ́ àlùjánnà. Ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa. Ó mọ̀ ti dìlú fìtínà fa báyìí. Ìlọrin kò mọ̀ jìnnà síná mọ́ báyìí. Àwọn èyí tẹ́ bá ní èèyàn ń bẹ̀, ẹ mú àwọn èèyàn yín wá sí tòsí, o ò ní sunkún lórí wọn o. Àbọ̀ Ọlọ́run yóò dájú o. Ọlọ́run yóò bá wa dáwọ́ ikú dúró nílọrin. Ṣùgbọ́n mo kàn wá pe àkíyèsí àwa ọmọ Yorùbá ìsàlẹ̀ ń bí, ẹ má sùn o. Ẹ̀yin chọ́ọ̀chì ẹ má sùn o. Chọ́ọ̀chì má sùn. Ẹ má fi taratara, ẹ má sọra álẹ̀ o. Ògbà yóò ní borí wa o. Ẹ jẹ́ ká máa fojú kọ gbogbo ẹ̀ báyìí ni ká máa mójútó. Ogun ò ní jà wá o. Ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tí bàbá mi ti pariwo ẹ̀ fún gbogbo wa. Ìránṣẹ́ Ọlọ́run tí ò bá ti rí nǹkan yìí kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, torí àìmọye ìṣípayá la ti rí sẹ́yìn. Mo ti rí sẹ́yìn tí bàbá mi ní ká máa gbàdúrà. Ogun tó lè mú kí ènìyàn kí náà ń porúkọ ẹ̀, kéèyàn fẹ́ gbọ́mọ kó máa gbájá, kọ́lọ̀ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Mo ti rí. Ẹ jẹ́ ká gbàdúrà. Àìmọye àwọn èèyàn náà ló ti rí sẹ́yìn tí bàbá mi ti sọ fún wa. Kí ni bàbá mi sọ fẹ́ mi? Ìjọba rẹ̀ ló dé. Ó ní ìjọba mi ló dé o. Ó ní bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dé títí ìjọba mi yóò fi dé. Ó dẹ̀ di etí yẹn pa. Ìgbà tí mo ti gbọ́ láti COVID-19 ni mo ti mọ̀ wípé ìjọba bàbá mi súnmọ́lé. Bàbá màmá múra sílẹ̀. Ìjọba rẹ̀ ló dé o. Máa ṣeun bí ẹni tí ò ní ṣe mí mọ́. Sọ̀rọ̀ bí ẹni tí ò ní sọ̀tọ̀lá. Jẹun bí ẹni tí ò ní jẹ̀mí. Dáríjì gbogbo ẹni tó bá ṣẹ̀ ẹ́. Wá àlàáfíà ọmọlàkejì. Torí ayé tá a wà yìí, orí borí ìyé dẹ̀ ni o. Ibi oníkálukú bá ti lajú tó lajú, ihun tó bá ti ká mọ́ ẹ lọ́wọ́ náà ló di díẹ̀ǹdè o. Àwọn tó wà nílọrin yẹn, wọn mọ̀ wípé nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn nìyẹn o. Wọn gbàdúrà ẹ o. Wọ́n lajú báyìí ni wọ́n bára wọn wípé wọ́n ti dòkú. Ṣé o ti rí pé ohun tó bá ti ká mọ́ wọn lọ́wọ́ ni? Ẹni tó máa nírònú wípé tó bá di ọ̀la òun máa kọ́lé, òun máa lọ sanwó nápó, òun máa lọ ṣe kinní kan, ó ti di díẹ̀ǹdì náà nìyẹn. Kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Fún díẹ̀ yìí, Ìlọrin ó ti dé wò lọrin síbì.
wọ́n dẹ̀ ti sọ̀ráǹdì wa. Ohun tí bàbá mi fi hàn mí, ó ní gbogbo wa náà ti sọ̀ráǹdì pátápátá. Pàápàá Èkó yìí, ó ní wọ́n sọ̀ráǹdì Èkó báyìí ni. Wọ́n sọ fún bàbá mi, sọ fún mi wípé gbogbo wọn lọ lọ́kadà. Lójú àlá mi wọ́n sọ fún wa wípé àwọn ni ọlọ́kadà táwọn ti wà láàrin wa tẹ́lẹ̀. Nígbà tí mo rí, ó wá jẹ́ wípé kò síbi tí oníkálùkù lè ságbà. Tó bá wọ street bí wà bá wọn bẹ̀, tó bá wọ street bí wà bá wọn bẹ̀, oníkálùkù wá ń sá kiri. Máa ṣeun bí ẹni tí ò ní ṣe mí mọ́, jẹun bí ẹni tí ò ní dọ̀la. Ohun tó wẹ̀ bá rí ṣeṣẹ́ ìfara jẹun. N tó bá ti jẹ náà ló máa gbé fò. N táwọn yẹn jẹ náà gbé fò yẹn, ó ti tán nìyẹn. Ogun ayé ò ní borí wa. Àkókò yìí kọ́ lẹ máa jà. Ohun tí mo fẹ́ pe àkíyèsí Yorùbá, àwọn Yorùbá sí nìyẹn o. Àkókò yìí kọ́ lẹ máa jàjà ọba. Àkókò yìí kọ́ lẹ máa jàjà oyè. Àkókò yìí kọ́ lẹ máa jàjà ìjọ. Àkókò tá a wà yìí kọ́ lẹ máa jàjà ẹ̀sìn. Àkókò yìí kọ́, àkókò ìsọ́nà la wà yìí. A ti wà ní àkókò ẹ máa sọ́nà. Torí o mọ̀gbà tí wákàtí tí agogo yẹn lè lù. Ṣùgbọ́n tó bá ká ẹ mọ́ ibi tó o ti ń jà, ibi tó o ti ń yòdì, ibi tó o ti ń ba tọmọlàkejì jẹ́, ó máa ṣe mí láàánú. Jẹ́ ká máa sọ́nà ní wákàtí. Bọ̀ mo gbàdúrà fún wa, a ò ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, gbogbo àwọn tó máa fi ẹ̀jẹ̀ wọn pa títì láró ṣètùtù orílẹ̀-èdè Nàìjíríà yìí, èmi àti yín ò ní sí lára wọn lórúkọ Jésù Kristi. Bí a ṣe máa wí náà nìyẹn. Ṣùgbọ́n wẹ̀ tó bá ti ń rìn máa wẹ̀yìn wò. Bó bá ti ń rìn máa wẹ̀yìn. Gbogbo ẹni tó ṣe ọ lọ dáríjì. Àkókò ìkọ́lẹ̀ yẹn ọmọ Yorùbá máa jà. Ẹ wá àlàáfíà kẹ́ lè mójútó gbogbo báwo lẹ ṣe fẹ́ dí ọ̀nà tí ogun Boko Haram ò fi ní wọ Yorùbá. Wọ́n ti wà láàrin yín. Ẹ mọ́ sùn o. Mo pè yín ṣàkíyèsí ni. Ọlọ́run yóò di gbogbo wa mú o. Àwa ò bẹ̀rù ikú o. Ibi ó bá ti dé àti lọ́n ti wà nìyẹn, àfò nìyẹn o. Torí àwa kanlẹ̀ ti múra lẹ́dẹ̀. Ìjọba ti dé bá lọ́n ti wà nìyẹn o. Àti fò. Ìsinmi dé nìyẹn. Ìwọ náà máa múra lẹ̀. Máa wá làáfíà. God bless you my brother. Daddy ẹ ṣé o. Máa múra. Ẹja ṣí Bíbélì wa. Máa ka Bíbélì ẹ. Máa wá làáfíà àwọn ọmọ rẹ. Wá ń tán máa jẹ, wá àlàáfíà ilé rẹ. Tẹ bá sà ti jẹ tẹ́ mú, Olúwo ṣe tọ̀la, Ọlọ́run yóò pèsè. Àkókò ìsọ́nà la wà yìí, ẹ máa sọ́nà. Ìyálé Mósè pariwo. Bọ́ládé, a ti wà ní 53. Ẹjá o, okay. 53. A máa ka Isaiah yẹn tán lónìí lágbára Ọlọ́run. Ẹjá tètè. A máa kà tán. A dẹ̀ ṣe ń lọ sí 66. Let's go. Ta ni ó ti gba ìyìn wa gbọ́? Ta ni ó sì ti fi apá Olúwa hàn fún un? Nítorí yóò dàgbà níwájú rẹ̀ bí ọ̀jẹ̀lẹ̀ ohun ọ̀gbìn àti bí gbòǹgbò láti inú ilẹ̀ gbígbẹ. Ìrísí rẹ̀ kò dára, bẹ́ẹ̀ ni kò ní ẹwà. Nígbà tí a bá sì rí i, kò ní ẹwà tí àwa ìbá fi fẹ́ ẹ. Òwe ni wọ́n pa ń bẹ̀ yẹn o. Òwe. Já tẹ̀síwájú. Akẹ́gàn rẹ̀, wọ́n ń sọ̀rọ̀ Kristi sílẹ̀. Torí wípé ìbí rẹ̀, ṣé ọmọ tá a bí ní ibùjì ẹran yẹn, ṣé òun ló máa wá jẹ́ olùgbàlà wa? Bí wọ́n ṣe ń kéde mi àti ẹ náà nìyẹn o. Ṣé èso ẹ̀mí pẹlẹbẹ àbí ojú mi kọ́ ni wọ́n ṣe bí? Àbí ń bo ló ti já wá? Ojú wa ló ṣe dé sèkó yìí. Wọ́n ṣe ń sọ tiẹ̀ náà nìyẹn. Já tẹ̀síwájú. Akẹ́gàn rẹ̀, a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn. Ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́, ó sì dàbí ẹni pé ó mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀. Akẹ́gàn rẹ̀, àwa kò sì kà á sí. Lóòótọ́ ó ti ru ìbànújẹ́ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kò kà á sí bí ẹni tí a nà, tí a lù láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú. Praise the Lord. Ẹ ti rí, wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ Kristi. Ṣùgbọ́n òun lẹni tó máa ṣe kí ni o, tó ti ru ìpọ́njú, tó ru wàhálà wa lọ. Ṣùgbọ́n akẹ́gàn rẹ̀ lọ́dọ̀ ènìyàn,
arò pin sí ọmọ gbẹ́nàgbẹ́nà, ọmọ káfíńtà, àbí àwọn ẹ̀gbọ́n rẹ̀ kọ́ ló wà ní tó bá dé Jerusalem lónìí tó bá béèrè bọ̀dá Jésù ni wọ́n pè ó, bọ̀dá Jésù, ṣé lè àwọn bọ̀dá Jésù bó ṣe ń rí nìyẹn. Wòlíì kì í lọ́lá nílé rẹ̀, wòlíì kì í lọ́lá, ṣùgbọ́n bàbá mọ̀mọ́ jẹ́ ká làkàkà. Wòlíì ò lọ́lá o, ṣùgbọ́n gbà tó bá dé rìn àjò tí wọ́n bẹ̀rẹ̀ sí ríṣẹ́ yẹn, ẹni tá a kà sí àṣẹ báyìí ló ṣe rí, ìyà bẹ̀rẹ̀ sí bá ọ. ṣùgbọ́n nínú ilé rẹ àǹtí Kẹ́mi náà máa pè ọ́ o, àǹtí Kẹ́mi wọ́n ṣe ń pè yín náà nìyẹn. Bọ̀dá Matthew, bọ̀dá ló ń jẹ́ ń bẹ̀ torí ibẹ̀ ni wọ́n ti bí ẹ, àjọ wọn lójú. Praise the Lord. ẹ̀rí Kristi náà bọ̀dá Jésù ni wọ́n ń pè o. ṣùgbọ́n asà ní ọgbẹ́ nítorí ìrékọjá wa, apá ní ara nítorí àìṣedéédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ ni a mú wa lára dá. Praise the Lord. Asà lọ́gbẹ́ nítorí èmi àti ẹ. Òun ló kú kẹ́mi lè yè, òun ló jìyà nítorí ẹ̀ṣẹ̀ mi, pàṣán lára rẹ̀ o kò máa níye o, ó ṣé o Jésù ó máa kú iṣẹ́. Apálára àná akẹ́gàn rẹ̀ nítorí èmi àti ẹ bàbá mọ̀mọ́. Ayé wa gbọ́dọ̀ wà nínú ẹ̀, o gbọ́dọ̀ jẹ́wọ́ rẹ̀, o gbọ́dọ̀ fi ayé rẹ fún. Ìnà àlàáfíà wa wà ní kíni o, ó wà ní ara rẹ̀. Ẹ já tẹ̀síwájú. Ìnà àlàáfíà wa wà ní ara rẹ̀, àti nípa ìnà rẹ̀ ní kíni ni a fi mú wa lára dá. Gbogbo wa ti ṣìnà kiri bí àgùntàn, olúkúlùkù wa ń tẹ̀lé ọ̀nà ara rẹ̀, Olúwa sì ti mú àìṣedéédé gbogbo wa padà lára rẹ̀. A jẹ ní ìyà, a sì pọ́n lójú, ṣùgbọ́n òun kò ya ẹnu rẹ̀. Orí ó lè jẹ́wọ́ a jẹ níyà, má ṣe jẹ níyà tó kò mọ̀ sọ̀rọ̀ òdì, kò ya ẹnu rẹ̀ kò ya ẹnu rẹ̀. A mú wá bí ọ̀dọ́ àgùntàn fún pípa, àti bí àgùntàn tí ó yadi níwájú olùrẹ́rùn rẹ̀, bẹ́ẹ̀ ni kò ya ẹnu rẹ̀. A mú jáde láti ibi ìhámọ́ ohun ìdájọ́, ta ni ó sì sọ ìran rẹ̀? Nítorí a ti ké e kúrò ní ilẹ̀ ayé, nítorí ìrékọjá àwọn ènìyàn mi ni a ṣe lù ú. Nítorí kí la ṣe lu Kristi? Ṣé o rí ìgbà tí Àìsáyà ti ríran yìí? Ṣé o rí ìgbà tí wọ́n ti fi hàn? Ṣé o mọ̀ ìgbà tí aláìṣẹ ìran yìí ṣẹ? Ìran ni o, ó ń sọ ìran Kristi sílẹ̀, gbogbo tó máa dé bá Kristi òun ni Àìsáyà ń sọ ń bí. Wá wò ó ṣe àbí ò ṣe, ó gbogbo rẹ̀ ló wá sí ìmúṣẹ. Gbogbo tí Olúwa fi hàn pátá, gbogbo rẹ̀ ló wá sí ìmúṣẹ. Praise the Lord. Èyí ni pé àwa ìránṣẹ́ Ọlọ́run, ohun tí Olúwa bá fi hàn ẹ́, ohun tí Olúwa bá fi hàn wá, má fi kún, má yọ kúrò ńbẹ̀, má mọ̀lé, má kọ mọ́. Bọ́n bá ṣe rán ẹ, bó bá jẹ́ ọ̀rọ̀ ẹyọkan ni wọ́n fi hàn ọ́, ẹyọkan yẹn ni kò sọ kó mójú ẹ kú o. Tó bá jẹ́ bọ̀dá Àìsáyà yìí, ó fi kún, ó mọ̀lé, ó jọ, kò ní wá sí ìmúṣẹ o. Ẹ wo àwọn wòlíì àná nìyẹn o, àwọn bí wọ́n ṣe ń gbé ìran kalẹ̀, bí wọ́n ṣe ń sọ, bólúwa ṣe fi hàn wọ́n gẹ́lẹ́. Ṣé tó bá jẹ́ mi àti ẹ, só ò ní jọ ńbẹ̀? Ẹ jẹ́ ká wò ó, báwo máa ṣe gbé kalẹ̀ náà? Màá mọ́ báyìí, màá fi kún báyìí, á lè gún régé. Wá ṣe bẹ́ẹ̀. Ẹ já tẹ̀síwájú. Ó sì ṣe ibojì rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn búburú, tó ti gbọ́, àti pẹ̀lú ọlọ́rọ̀ ní ikú rẹ̀, nítorí kò hu ìwà ipá, bẹ́ẹ̀ ni kò sí àrékérekè ní ẹnu rẹ̀, ṣùgbọ́n ó wu Olúwa láti pa á lára. Ó ti fi sínú ìbànújẹ́, nígbà tí ìwọ ò fi ẹ̀mí rẹ̀ ṣẹbọ fún ẹ̀ṣẹ̀, yóò sì rú ọmọ rẹ̀, yóò sì mú ọjọ́ rẹ̀ gùn. Ìfẹ́ Olúwa yóò sì ṣẹ ní ọwọ́ rẹ̀, yóò sì rí nínú èso làálàá ọkàn rẹ̀, yóò sì tẹ́ ní ọrùn. Nípa ìmọ̀ rẹ̀ ni ìránṣẹ́ mi olódodo yóò dá ọ̀pọ̀lọpọ̀ láre. Praise the Lord. Nítorí yóò ru àìṣedéédé wọn wọ̀n nì. Nítorí náà èmi ò fún ní ìpín pẹ̀lú àwọn ènìyàn ńlá, yóò sì bá àwọn alágbára pín ìkógun. Nítorí ó ti lu ẹ̀mí rẹ̀ jáde sí ikú, a sì kà á mọ́ àwọn aláìrékọjá. Ibo la ka Jésù mọ́? Ṣe báwọn olè ni, ìkan wà lápá ọ̀tún, ó wà lápá òsì.
aláìrékọjá, ó sì ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, ó sì ṣìpẹ̀ fún àwọn aláìrékọjá. A ti wà ní 54. Ìfẹ́ Olúwa sí Ísírẹ́lì. Kọrin ìwọ àgàn tí kò bí rí, bú sí orin, sì ké rara, ìwọ tí kò rọbí rí, nítorí àwọn ọmọ ẹni aláhoro pọ̀ ju àwọn ọmọ ẹni tí a gbé ní ìyàwó, ni Olúwa wí. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Àìmọye àwọn ọmọ tí kíni o tó jẹ́ inú ahoro kan ni wọ́n ti bí wọn, ó pọ̀ ju àwọn ọmọ tán ṣe wedding lọ. Ohun tí wọ́n mì níbẹ̀ yẹn nìyẹn. Sọ ibi àgọ́ rẹ di gbígbòòrò, sì jẹ́ kí wọ́n na aṣọ títa ìbínú ibùgbé rẹ jáde. Má ṣe dá a sí. Sọ okùn rẹ di gígùn, kí o sì mú èékán rẹ le, nítorí ìwọ ò yà sí apá ọ̀tún àti sí apá òsì. Irú ọmọ rẹ yóò sì jogún àwọn kèfèrí, wọn ò sì mú kí wọ́n lu ahoro wọn nì di ibi gbígbé. Má bẹ̀rù, nítorí kì yóò tì ọ́, bẹ́ẹ̀ ni kí o má ṣe dààmú, nítorí a kì yóò dójú tì ọ́. Nítorí ìwọ ò gbàgbé ìwé rẹ, ìwọ kì yóò sì rántí ẹ̀gàn ìwà opó rẹ mọ́. Àmín. Nítorí ẹlẹ́dàá rẹ ni ọkọ rẹ, Olúwa àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀, ẹni mímọ́ Ísírẹ́lì, Ọlọ́run àgbáyé ni a ó máa pè é. Praise the Lord. Kí ni ọlá ó máa pè é o? Ọlọ́run àgbáyé. Ọlọ́run àgbáyé la ó máa pè é. Nítorí Olúwa ti pè ọ́ bí obìnrin tí a kọ̀ sílẹ̀, tí a sì bà nínú jẹ́, àti bí aya ìgbà èwe nígbà tí a ti kọ̀ ọ́, ni Ọlọ́run rẹ wí. Ní ìṣẹ́jú díẹ̀ ni mo ti kọ̀ ọ́ sílẹ̀, ṣùgbọ́n ní àánú ńlá mi ni èmi ò kó ọ jọ. Ní sísàn ìbínú ni èmi pa ojú mi mọ́ kúrò lára rẹ ní ìṣẹ́jú kan, ṣùgbọ́n oore àìnípẹ̀kun ni èmi ò fi ṣàánú fún ọ, ni Olúwa olùràpadà rẹ wí. Nítorí bí àwọn omi Nóà ni èyí sì rí sí mi, nítorí gẹ́gẹ́ bí mo ti búra pé omi Nóà kì yóò bo ayé mọ́, bẹ́ẹ̀ ni mo sì ti búra pé èmi kì yóò bínú sí ọ, bẹ́ẹ̀ ni èmi kì yóò bá ọ wí. Nítorí àwọn òkè ńlá yóò sí lọ, ó sì ṣí àwọn òkè kéékèèké nìdí, ṣùgbọ́n oore mi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣí májẹ̀mú àlàáfíà mi ní ipò, ni Olúwa wí, tí yóò ṣàánú fún ọ. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, orí Ọlọ́run kò ní ṣí nídìí nínú ilé mi àti ẹ, lórúkọ Jésù Kristi. Ọjọ́ iwájú Ísírẹ́lì, Jerúsálẹ́mù, ọjọ́ iwájú Jerúsálẹ́mù. Ìwọ ẹni tí a pọ́n lójú, tí a sì ń fi ìjì gbá kiri, tí a kò sì tù nínú, wò ó, èmi ò fi tìró tẹ òkúta rẹ, èmi ò sì fi sáfírè sí ìpìlẹ̀ rẹ lé ilẹ̀, èmi ò fi rúbì ṣe ṣóńṣó ilé rẹ, èmi ò sì fi òkúta dídán ṣe àṣẹ rẹ, èmi ò sì fi àwọn òkúta àṣàyàn ṣe agbègbè rẹ. A ó sì kọ́ gbogbo àwọn ọmọ rẹ láti ọ̀dọ̀ Olúwa wá, àlàáfíà àwọn ọmọ rẹ yóò sì pọ̀ sí i. Ó yẹ kó o máa ṣàmì lórúkọ Jésù. Àlàáfíà àwọn ọmọ wa yóò máa pọ̀ sí i. Nínú òdodo ni a ó fi ìdí rẹ múlẹ̀. Ìwọ ò jìnnà sí ìnira, èmi yóò jìnnà sí ìnira. Gbogbo ẹni tó ń wò mí a máa jìnnà sí ìnira lórúkọ Jésù Kristi. Nítorí ìwọ kì yóò bẹ̀rù àti fífòyà, nítorí kì yóò súnmọ́ ọ. Kíyèsí, ní kíkójọ wọn ò kó ara wọn jọ, ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ mi. Bẹ́ẹ̀ ni o, ní kíkójọ wọn máa kó ara wọn jọ, ṣùgbọ́n kò ní jẹ́ nítorí èmi àti ẹ. Ẹnikẹ́ni tí ó bá dìtẹ̀ sí wa yóò ṣubú nítorí wa, lórúkọ Jésù Kristi. Kíyèsí, èmi ni ẹni tí a ti dá alágbẹ̀dẹ tí ń fẹ́ iná ẹ̀yìn, tí ó sì mú èlò jáde fún iṣẹ́ rẹ̀. Èmi ni ó sì ti dá apánirun láti panirun. Kò sí ohun ìjà kan tí a ó ṣe sí wa tí yóò ṣe wá ní nǹkan, àti gbogbo àwọn tí ó bá dìde sí wa ní ìdájọ́ ni a ó dá lẹ́bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí. Praise the Lord. Kò sí ohun ìjà kan tá a máa ṣe sí wa tó máa ràn wá. Gbogbo àwọn tó bá wá dá wa lẹ́bi o, gbogbo àwọn tó bá dìde sí wa, Ọlọ́run yóò dá lẹ́bi lórúkọ Jésù Kristi. A ti wà ní 55. Ẹ rí i pé mò ń rọ̀ṣì ẹ̀. Àánú Ọlọ́run. Ǹjẹ́ gbogbo ẹni tí òǹgbẹ ń gbẹ, ẹ wá síbi omi. Ẹni tí kò ní owó, ẹ wá, ẹ rà kí ẹ sì jẹ. Lóòótọ́, ẹ wá, ẹ ra ọtí wáìnì àti wàrà láì ní owó àti àìdíyelé. Nítorí kí ni ẹ ṣe ná owó fún èyí tí kì í ṣe oúnjẹ,
àti làálàá yín fún èyí tí kì í tẹ́ni lọ́rùn. Ní gbígbọ́ ẹ gbọ́ tèmi, kí ẹ sì jẹ èyí tí ó dára, sì jẹ́ kí inú yín kí ó dùn nínú ọ̀rá. Ẹ tẹ́tí lélẹ̀ kí ẹ sì wá sọ́dọ̀ mi, ẹ gbọ́, ọkàn yín yóò sì yè. Bàbá mọ̀mọ́, wá sọ́dọ̀ Kristi, gbọ́ ohun tí Olúwa ń wí, ọkàn rẹ yóò ṣe kíni o, yóò sì yè. Èmi ò sì bá yín dá májẹ̀mú àìnípẹ̀kun, àánú Dáfídì tí ó dájú. Kíyèsí, èmi ti fi ohun fún àwọn ènìyàn fún ẹlẹ́rìí, olórí aláṣẹ fún àwọn ènìyàn. Kíyèsí, ìwọ òpin orílẹ̀-èdè tí ìwọ kò mọ̀, àti orílẹ̀-èdè tí kò mọ̀ mí yóò sì sáré wá sọ́dọ̀ mi, nítorí Olúwa Ọlọ́run mi àti nítorí ẹni mímọ́ Ísírẹ́lì ni ó ń ṣe mí lógo. Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. Bàbá mọ̀mọ́, wọ́n ní ká wá Olúwa nígbà tá a lè rí. Ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Bàbá mọ̀mọ́, jẹ́ kí ènìyàn búburú kó ṣe kíni o, kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ẹni tó burú mọ̀ o, ohun ẹni tó máa sọ fún ni. Ìwọ fúnra ẹ mọ̀ nínú ara ẹ pé o burú. Ó bẹ́tà kó o kọ búburú yẹn sílẹ̀. Jẹ́ kán máa fi ẹnu òdodo pè ẹ́. Dádì ò jẹ́ bẹ́ẹ̀, mọ́mí ò jẹ́ bẹ́ẹ̀. Má jẹ́ ènìyàn búburú. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà búburú rẹ̀ sílẹ̀. Gbọ́, jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, òun á sì ṣàánú fún un. Bó o bá ti yí padà tó wá Ọlọ́run, Ọlọ́run á dẹ̀ ṣàánú ẹ̀. Àti sí Ọlọ́run wa yóò sì fi jì ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ wa. Ọlọ́run ló máa ṣe kíni o, ó máa fi jì wá. Nítorí èrò mi kì í ṣe èrò yín, èrò Ọlọ́run kì í ṣe èrò èmi àti ẹ. Èrò rẹ̀ yàtọ̀ sí tiwa. Nítorí èrò mi kì í ṣe èrò yín, bẹ́ẹ̀ ni ọ̀nà yín kì í ṣe ọ̀nà mi, ni Olúwa wí. Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi ju èrò yín lọ. Nítorí gẹ́gẹ́ bí òjò dídì tí ń ti ọ̀run wá sí ilẹ̀, tí kì í sì tún padà sọ́hùn, bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí ó ń rinlẹ̀, tí ó sì mú nǹkan hù jáde, kí ó sì rúdì, kí ó lè fi irú fún àwọn afúrúgbìn àti oúnjẹ fún òjẹun. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí, kì yóò padà sọ́dọ̀ mi lófo. Praise the Lord. Ṣé ẹ ti gbọ́? Ọ̀rọ̀ tó ti ẹnu Ọlọ́run jáde, ó ní kò ní padà sọ́dọ̀ òun lófo. Ọ̀rọ̀ tí ó ti ẹnu mi jáde kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣeré nínú ohun tí mo rán an. Ọ̀rọ̀ Ọlọ́run ó máa ṣe rere nínú ohun tí Ọlọ́run bá rán jáde sí wa. Praise the Lord. Nítorí ayọ̀ ni ẹ ó fi jáde, àti àlàáfíà a ó fi tọ́ yín. Ẹ wá òkè, àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké yóò sì bú sí orin níwájú yín. Gbogbo igi ìgbẹ́ yóò sì sápẹ́, igi fírì yóò sì hù jáde dípò ẹ̀gún, igi málì yóò sì hù jáde dípò òṣùṣú. Yóò sì jẹ́ orúkọ fún Olúwa, àní fún àmì ayérayé tí a kì yóò lè ké kúrò. Àmín. A ti wà ní 56. Ẹ rí pé mò ń rọ̀ṣẹ̀. Gbogbo orílẹ̀-èdè ni yóò wà lára àwọn ènìyàn Ọlọ́run. Ẹ já tẹ̀síwájú. Báyìí ni Olúwa wí, ẹ pa ìdájọ́ mọ́, ẹ sì ṣe òdodo, nítorí ìgbàlà mi fẹ́rẹ̀ẹ́ dé. Ṣé o ti gbọ́? Bàbá mọ̀mọ́, ó ń bọ̀ onídàájọ́ ayé. Fàyè rẹ fún Jésù, kò ní pẹ́ dé mọ́ o. O gbọ́? Báyìí ni Olúwa wí, ẹ pa ìdájọ́ mọ́, ẹ ṣe òdodo, nítorí ìgbàlà mi fẹ́rẹ̀ẹ́ dé, bíbọ̀ rẹ̀ ò ní pẹ́ dé mọ́. Praise the Lord. Àti òdodo mi láti fi hàn. Alábùkún fún ni ọkùnrin náà tí ó ṣe èyí, àti fún ọmọ ènìyàn tí ó dì í mú, tí ó sì ń pa ọjọ́ ìsinmi mi mọ́, láì sọ di àìmọ́, tí ó sì pa ọwọ́ rẹ mọ́ kúrò nínú ṣíṣe ibi. Bàbá mọ̀mọ́, ṣé òun pa ọwọ́ rẹ mọ́ kúrò nínú ṣíṣe ibi? Ṣé kìí ṣe ibi lòun lé sí ọmọlàkejì? Ṣé kìí ṣe ikú lòun wá fún? Ṣé kìí ṣe ibi lòun rò sí ènìyàn lójoojúmọ́?
tí kò sì jẹ́ kí ọmọ àlejò tí ó dá ara rẹ̀ pọ̀ mọ́ Olúwa sọ wípé Olúwa ti yà mí kúrò nínú àwọn ènìyàn rẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ ni kò jẹ́ kí ìwẹ̀fà wípé wò ó, igi gbígbẹ ni mí. Nítorí báyìí ni Olúwa wí fún àwọn ìwẹ̀fà tí wọ́n pa ọjọ́ ìsinmi mi mọ́, tí wọ́n sì yan èyí tí ó wù mí, tí wọ́n sì di májẹ̀mú mi mú, pé èmi ò fi ipò kan fún wọn ní ilé mi àti nínú odi mi, àti orúkọ tí ó dára jù tí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin lọ. Èmi ò fi orúkọ àìnípẹ̀kun fún wọn tí a kì yóò lè ké kúrò, àti àwọn ọmọ àlejò tí wọ́n dára pọ̀ mọ́ Olúwa láti sìn àti láti fi orúkọ Olúwa láti jẹ́ ìránṣẹ́ rẹ̀. Olúkúlùkù ẹni tí ó pa ọjọ́ ìsinmi mi mọ́ láì sọ di àìmọ́, tí ó sì di májẹ̀mú mi mú, àwọn ni èmi ò sì mú wá sí òkè ńlá mímọ́ mi, èmi ò sì mú inú wọn dùn. Ilé àdúrà, gbọ́ o, ṣé o ti ń gbọ́? Gbogbo ẹni tó pa ọjọ́ ìsinmi mọ́ tí ò sọjọ́ ìdí mi di àìmọ́, gbọ́ o, àwọn ni èmi ò mú wá sí òkè ńlá mímọ́ mi, èmi ò sì mú inú wọn dùn nínú ilé àdúrà mi. Inú ilé kí ni wọ́n pè é? Inú ilé àdúrà. Ọlọ́run ló sọ chọ́ọ̀chì nílé àdúrà. Tó o bá wá gbọ́ lónìí tí gbogbo wọn pé ilé àdúrà, Ọlọ́run gangan ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni ilé àdúrà la ó máa pe ilé mi, ilé àdúrà. Òyìnbó rẹ̀ ni wọ́n ń pè ní chọ́ọ̀chì. Ilé àdúrà, ẹbọ sísun wọn àti ìrúbọ wọn yóò jẹ́ ìtẹ́wọ́gbà lórí pẹpẹ mi. Òun ló ṣe mọ̀ pé láyé ìgbà yẹn Ọlọ́run ń béèrè kíni lọ́wọ́ wọn, wá ní kán rúbọ ohun tó ń gbà nígbà tí Kristi ò tíì dé. Wọ́n á sì wá rúbọ, wọ́n á mẹ́bọ wá, wọ́n á mú àgùntàn wá, wọ́n á mú ẹyẹlé wá, á fi rúbọ. Ṣó ti yé? Àti ìrúbọ wọn yóò jẹ́ ìtẹ́wọ́gbà lórí pẹpẹ mi. Nítorí ilé àdúrà ni a ó máa pe ilé mi fún gbogbo ènìyàn. Ṣé o ti gbọ́? Ilé àdúrà la ó máa pe ilé mi fún gbogbo ènìyàn. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Olúwa Jèhófà, ẹni tí ó sà àtanù Ísírẹ́lì jọ, wípé èmi ò sa àwọn ẹlòmíràn jọ sọ́dọ̀ rẹ pẹ̀lú àwọn tí a ti sàjọ sọ́dọ̀ rẹ. Praise the Lord. Olúwa sa gbogbo àwọn tó nù, àwọn ọmọ Ísírẹ́lì tó ti nù, Olúwa sà wọ́n jọ. Ó wá tún ní màá tún sa àwọn mìíràn jọ, àwọn mìíràn màá tún wá sà wọ́n jọ wá sọ́dọ̀ rẹ. A ti dá àwọn olórí Ísírẹ́lì lẹ́bi, gbọ́ ẹ̀bi tí wọ́n dá wọn o. Gbogbo ẹ̀yin ẹranko ìgbẹ́, ẹ wá láti pàjẹ. Gbogbo ẹ̀yin ẹranko ìgbẹ́, ẹ wá láti pàjẹ, àní gbogbo ẹranko ìgbẹ́. Afọ́jú ni àwọn alóre rẹ, òpè ní gbogbo wọn, odi ajá ni wọ́n. Wọn kò lé igbó, wọn a máa sùn, wọ́n dùbúlẹ̀, wọ́n fẹ́ máa tòògbé. Praise the Lord. Bàbá mọ̀mọ́, gbogbo alóre ṣé ẹ̀ ti máa sùn lónìí? Gbogbo ẹ̀yin tí a fi sí odi, báwo kí l'Olúwa wí? Ẹ̀yin tí ẹni kan máa ṣọ́nà, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ṣé ẹ̀ ti sùn? Nítòótọ́ òjẹun ajá ni wọ́n tí kì yóò yó, àti olùṣọ́ àgùntàn tí kò mòye ni wọ́n. Olúkúlùkù wọn ń wo ọ̀nà ara wọn, olúkúlùkù ń tọ́jú èrè rẹ̀ láti ẹkùn rẹ̀ wá. Ẹ wá, a ó sì mú ọtí líle ní àmuyó, ọ̀la yóò sì dàbí ọjọ́ òní, yóò sì pọ̀ ọ̀pọ̀lọpọ̀. Ohun tí oníkálùkù ń sọ nìyẹn. Ẹ wá, ẹ jẹ́ ká jẹ àjẹyó. Ẹ ń bójútó ilé wọn nígbà tí Olúwa ní kó máa ṣọ́ àwọn àgùntàn. Praise the Lord. Ẹ̀yin alóre, ẹ̀yin wòlíì, ẹ̀yin pásítọ̀, ṣé ẹ̀ ti sùn? Ẹ̀yin tí wọ́n fi sọ orílẹ̀-èdè yìí, níbo lẹ wà báyìí? Ṣé ẹ̀ ti mọ tí àmúyó? Ṣé ẹ̀ ti sùn? Ẹ jí lójú oorun. A ti wà ní 57. Olúwa dá ìwà ìbọ̀rìṣà Ísírẹ́lì lẹ́bi. Olódodo ṣègbé, kò sí ẹni tí ó kà á sí. A mú àwọn aláàánú kúrò, kò sí ẹni tí ń rò pé a mú olódodo kúrò ṣáájú ibi. Òun wọ inú àlàáfíà, wọ́n sinmi lórí àkéte wọn. Olúkúlùkù ẹni tí ń rìn nínú ìdúróṣinṣin rẹ̀. Ṣùgbọ́n ẹ súnmọ́ ẹ̀yin ọmọ oṣó, irú ọmọ panṣágà, òun àgbèrè. Gbọ́, ṣé wọn náà kì í sọmọ oṣó báyìí?
kì í ṣàgbèrè òun panṣágà ẹja súnmọ́ bí ta ni ẹ̀yin fi ṣe ẹ̀sín ta ni ẹ̀yin yanu gbòòrò sí tí ẹ̀yin yọ ahọ́n yín jáde sí ọmọ alárékọjá kí ẹ̀yin irú ọmọ èké tí òrìṣà ń gùn lábẹ́ gbogbo igi tútù ṣé kì í ṣe òrìṣà ilé bàbá yín ló ń gùn yín ẹ̀yin ni wọ́n fi ń wé àwọn panṣágà àti alágbèrè yẹn o ṣé kì í ṣe tí òrìṣà ń gùn lábẹ́ igi tútù tí ẹ̀ ń pa àwọn ọmọ wẹ́rẹ́ nínú àfonífojì wọn nì lábẹ́ àpáta tí ó yanu láàrin òkúta ẹgbọrọ odò ní ìpín rẹ̀ àwọn ní ìpín rẹ̀ àní àwọn ni ìwọ dà ẹbọ rẹ mímu sí tí ìwọ rú ẹbọ rẹ jíjẹ èmi a lè gba ìtùnú nínú wọ̀nyí lórí òkè gíga ni ìwọ fi àkéte rẹ sí àní níbẹ̀ ni ìwọ ti lọ láti rú ẹbọ lẹ́yìn ilẹ̀kùn àti òpó ilẹ̀kùn ni ìwọ sì ti gbé ìrántí rẹ sókè nítorí ìwọ ti fi ara rẹ hàn fún ẹlòmíràn dípò mi. Praise the Lord. Ṣé kì í ṣe wípé ara wa là ń gbé sókè lónìí? Ọlọ́run tó yẹ ká máa gbé sókè a máa gbé sókè mọ́. Sẹ́ńtì mo sì sorí mọ́ ládé ẹ̀mọ̀ sílẹ̀ ẹ̀mọ́ mọ̀ ẹni tó mú ìgbàlà wá fún wa ẹlẹ́ẹ̀rí tí ẹ rò mọ́ Jésù Kristi ẹni tó kú fún èmi àti ẹlẹ́ẹ̀tì ẹ̀mọ́bi tó wà ìwọ ẹ̀yin náà fẹ́ kán máa rí tẹ bá ṣáà ti rí mi ẹ ti rí Jésù irọ́ ló pa irọ́ ni o ara yín lẹ fẹ́ kán máa rí ìwọ ló ń gbéra rẹ ga bá ò fẹ́ kán rí Kristi mọ́ ìwọ sì ti gòkè ìwọ ti sọ àkéte rẹ di ńlá ìwọ sì bá wọn dá májẹ̀mú ìwọ ti fẹ́ àkéte wọn nì níbi tí ìwọ rí ìwọ sì ti lọ tí wọ́n ti ìkúnra sọ́dọ̀ ọba ìwọ sì ti sọ òórùn dídùn rẹ di púpọ̀ ìwọ ti rán àwọn ikọ̀ rẹ̀ lọ́jọ́ jìnnà réré ìwọ sì rí ara rẹ sílẹ̀ àní sí ipò kú àárẹ̀ mú ọ nínú jíjìn ọ̀nà rẹ ìwọ kò wí pé ìrètí kò sí iye ọwọ́ rẹ ni ìwọ ti rí nítorí náà inú rẹ kò sì bàjẹ́ ẹ̀rù ta ní bà ọ́ tí ó sì ń fòyà tí ó sì ń ṣèké tí ìwọ kò sì rántí mi tàbí tí o kò kà á sí èmi kò á ti dákẹ́ àní láti ìgbàanì wá ìwọ kò sì bẹ̀rù mi èmi fi òdodo rẹ àní iṣẹ́ rẹ hàn wọn kò sì gbè ọ́ nígbà tí ìwọ bá kígbe jẹ́ kí àwọn ẹgbẹ́ rẹ kí ó gbà ọ́ o gbọ́ ohun tó Olúwa ń wí ńgbà tó o ti fi Ọlọ́run sílẹ̀ tí ìwọ náà bá kígbe àwọn ẹgbẹ́ rẹ á gbà ọ́ nígbà tí ìwọ bá kígbe jẹ́ kí àwọn ẹgbẹ́ rẹ kí ó gbà ọ́ ṣùgbọ́n èfúùfù ni yóò gbá gbogbo wọn lọ èmi yóò mú wọn kúrò ṣùgbọ́n ẹni tí ó bá gbẹ́kẹ̀ rẹ̀ lé mi yóò ní ilẹ̀ náà oh God yóò sì jogún òkè mímọ́ mi ẹnikẹ́ni tó bá ti gbẹ́kẹ̀ rẹ̀ lé Ọlọ́run ẹnikẹ́ni tó bá ti rìn ní ọ̀nà rẹ̀ ẹnikẹ́ni tó bá ti wá òun ló máa jogún ilé náà òun ló máa gbé òkè náà ta ni yóò gorí òkè Olúwa lọ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun bàbá màmá ò rí wípé iṣẹ́ pọ̀ lọ́wọ́ èmi àti ẹ alóore tán ni kó máa sọ odi ti sùn wòlíì tán ni ó máa sọ́nà lọ́sàn-án lóru ẹ ti mọtí lọ ìran èké lókù tẹ́ bẹ̀rẹ̀ sí sọ kárí mi ẹ̀yin lẹ fẹ́ kán máa rí kán ṣáà máa rí mi òòjì ń rí Kristi mọ́ ọgbọ́n tí Olúwa wí ó lóun máa fẹ́ wọn lọ bí ìjì gbogbo ẹni tó bá gbẹ́kẹ̀lé mi àwọn ni yóò máa gbé inú ilé náà òkè mímọ́ mi òun ò sì wí pé Ọlọ́run ṣe ìlérí ìrànlọ́wọ́ àti ìwòsàn òun ò sì wí pé ẹ kọ́ bèbè ẹ tú ọ̀nà náà ṣe ẹ mú ìdìgbòlù kúrò ní ọ̀nà àwọn ènìyàn mi ìwọ tó máa ń fi àìṣedédé sí ojú ọ̀nà ọmọlàkejì ìwọ tó jẹ́ wípé ibi ló máa ń wá fún ọmọlàkejì inú rẹ kì í dùn sí nǹkan re àfikú o ò rí èrò rere rò rí àfikú kó máa ro èrò ikú yí padà kí ọlọ́jọ́ tó dé bá ọ nítorí báyìí ni ẹni gíga àti ẹni tí ó gbéga sókè sọ tí ń gbé ayérayé orúkọ ẹni tí ń jẹ́ mímọ́ èmi ń gbé ibi gíga àti mímọ́ àti inú ẹni tí ó ní ẹ̀mí ìró ìbìnújẹ́ ohun ìrẹ̀lẹ̀ pẹ̀lú
láti mú ẹ̀mí àwọn onírẹ̀lẹ̀ sọjí àti láti mú ọkàn àwọn oníròbìnújẹ́ sọjí, nítorí èmi kì yóò já títí láé, bẹ́ẹ̀ ni èmi kì yóò bínú nígbà gbogbo, nítorí èmi ìbá dákú níwájú mi àti èémí tí èmi ti dá. Mo ti bínú nítorí àìṣedéédé ojú kòkòrò rẹ̀, mo sì ti lù ú, mo fi ojú pamọ́, mo sì bínú, òun sì lọ ní ìṣìnà ní ọ̀nà ọkàn rẹ̀. Mo ti rí ọ̀nà rẹ̀, èmi ò sì mú un ní ara dá, èmi ò sì tọ́ ọ pẹ̀lú, èmi ò sì mú ìtùnú padà fún un wá, àti fún àwọn aṣọ̀fọ̀ rẹ̀. Èmi ni ó dá èso ètè, àlàáfíà, àlàáfíà fún ẹni tí ó jìnnà réré, àti fún ẹni tí ó wà nítòsí, ni Olúwa wí. Èmi ò sì mú un ní ara dá. Ṣùgbọ́n àwọn ènìyàn búburú dàbí okùn rírù nígbà tí kò lè sinmi, bí òkun ríru, òkun tó ń ru, bí òkun ríru nígbà tí kò lè sinmi, èyí tí omi rẹ̀ ń sọ ẹ̀rẹ̀ àti èérí sókè. Àlàáfíà kò sí fún àwọn ènìyàn búburú, ni Ọlọ́run mi wí. O ti gbọ́, kò sí àlàáfíà fẹ́ni búburú. Gbogbo ẹni tó bá ti ń ṣebi, gbogbo ẹni tó bá ti ń ba tọmọlàkejì jẹ́, gbogbo ẹni tó bá ti ń ro ti ara rẹ̀ nìkan, kò sí àlàáfíà fún. A ti wà ní 58. Ṣẹ́rí 58 yìí, òun ni àwẹ̀ tòótọ́. Àwọn ọmọ Ísírẹ́lì nígbà wọn ni àwọn yẹn wọ́n ń gbà àwẹ̀, àwọn kan dé eérú sórí. Àwa náà ti ń bọ̀ nínú àwẹ̀ yẹn ń sìn o. Àwẹ̀ kanlẹ̀kùn báyìí, ó ti fẹ́ dé February dé tán. A ti wà ní February, a fẹ́ mú àwẹ̀ ń sìn. Ẹ wá gbé àwẹ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ èmi àti yín o. Ẹ jẹ́ ká gbéyàwó kẹ́ tó bọ́ sínú lẹ́ǹtì, kẹ́ mọrú àwẹ̀ tẹ́ ẹ tún fẹ́ gbà lọ́dún yìí. Gbogbo ọmọ Séráfù Kìrìsìtẹ́nì tòótọ́, mọrú àwẹ̀ tó fẹ́ gbà lọ́dún yìí. Jẹ́ ká tẹ̀síwájú. Ké rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n. Ṣé o ti gbọ́ orú àwẹ̀ tó fẹ́ gbà? Wàá ké rárá, o ò gbọ́dọ̀ pa òdodo mọ́. Hello, ìwọ tó fẹ́ gbà àwẹ̀, ó ní ké rárá, má dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Kì í ṣe pé kò rí ẹni tó ń ṣubú lọ kó mójú ẹ kúrò ńbẹ̀ kó lé èmi ń gbààwẹ̀ o, èmi ò lè mú irọ́ ò gbààwẹ̀ o. Ẹni bá ń ṣubú lọ o gbọ́dọ̀ mú wá sí ipò. Ibi tí ẹ ń gbà yẹn, èèyàn dẹ̀ lè kú ńbẹ̀ yẹn o, ẹ mọ́ gbàbẹ̀. Tó o bá wá sọ fún tí ò gbọ́, tó bá kú wàhálà ti ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n o gbọ́dọ̀ kọ́kọ́ sọ fún. Orú àwẹ̀ tí wọ́n ń béèrè nìyẹn o. Tẹ̀síwájú. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi, bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn nì lọ́wọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn láti súnmọ́ Ọlọ́run. Nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀? Praise the Lord. Àti débẹ̀, wọ́n wá bi ọ́ báyìí, ọmọ Séráfù, Mùsùlùmí, òdodo, gbogbo wa tó orí kí ni àwa ṣe ń gbààwẹ̀ nìṣó. Orí kẹta la wà yìí o, 58 verse 3. Nítorí kí ni àwa ṣe ń gbààwẹ̀ tí ìwọ kò sì rí, o kàn ń gbààwẹ̀, o ò mọ̀dí tó fi ń gbààwẹ̀. Wọ́n ní kí ni ìdí tá a fi ń gbààwẹ̀ tá a rí? Nítorí kí ni àwa ń jẹ ọkàn wa níyà tí ìwọ kò sì mọ̀. Kíyèsí, ní ọjọ́ àwẹ̀ yín ẹ̀yin ṣafẹ́, ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín gbogbo. A máa tu ní kọ̀ọ̀kan. Ọjọ́ àwẹ̀ yín, òun ṣe oríṣiríṣi nǹkan, òun ṣafẹ́, òun ṣafẹ́, ó wá mú gbogbo àwọn ènìyàn, ó ní dídán ni wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ mi o, òun mú wọn ní ipá láti ṣiṣẹ́ ẹ. Kì í ṣorú àwẹ̀ tí wọ́n ń béèrè nìyẹn o. Ẹ já tẹ̀síwájú. Kíyèsí, ẹ̀yin gbààwẹ̀ fún ìjà. Àwẹ̀ ìjà ni wọ́n ń gbà. Nígbà tó o bá rẹ́nìkan kàkájù tó fi máa parí ẹ̀, máa gbààwẹ̀ fún ẹ. Ìjà yẹn ò ní parí. Òun gbààwẹ̀ fún ìjà, òun gbààwẹ̀ lọ́wọ́ o tún bá yàn ń jà. Ìwọ tó olóhùn gbààwẹ̀ Ramadan, òun gbààwẹ̀ lẹ́ǹtì, òun yòdì. Àwẹ̀ kọ́ lòun gbà o, òun jẹra rẹ̀ ń yà ni o. Ìwọ tó ò níyọnú, ìwọ tó ò ní dáríjì, ó gbààwẹ̀. Ẹ ọlọ́tẹ̀,
ẹ gbà àwẹ̀, ẹ̀rín ẹ̀yin ọmọ Séráfù a sì máa pa mí lọ́dọọdún nígbà tí ẹ bá lẹ̀ ń gbà àwẹ̀ tí ò láàánú nínú, àwẹ̀ tí ò ní ronúpìwàdà, ẹ lè ṣàánú ara yín, kò sí ìrànlọ́wọ́, ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ tẹ́ dì lánàá ẹ sì ń di lónìí, ọdọọdún lẹ̀dẹ̀ ń gbà àwẹ̀ lẹ́ǹtì torí kí lẹ ṣe ń yẹra yín yà. ẹ yọ ọ̀sẹ̀ tí mo sì sorí mọ́ ládé kò nínú gbogbo tẹ́ ń ṣe. wọ́n ní kan sọ history Kérúbù àti Séráfù ẹlẹ́ẹ̀lẹ̀ sọ ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ máa gbà àwẹ̀ lẹ́ǹtì báyìí ó ti fẹ́ dé. ọdọọdún lẹ̀ ń gbà àwẹ̀ lérí irọ́, àwẹ̀ tí ò nítumọ̀, ẹ̀ ń gbà àwẹ̀ fún ìjà. tẹ̀síwájú gbọ́ o. kíyèsí ẹ̀yin gbà àwẹ̀ fún ìjà àti fún aáwọ̀ àti lílù nípa ìkúùkù ìwà búburú. ẹ má ṣe gbàwẹ̀ bíi ti ọjọ́ yìí, ẹ mọ́ gbàwẹ̀ níjọ́ yìí, ọjọ́ tẹ̀ ń jà ìkúùkù ọ̀tẹ̀ ẹ̀ ń gbàwẹ̀, ó ní ẹ mọ́ gbàwẹ̀, kì í ṣòro àwẹ̀ tán béèrè nìyẹn. gbọ́ o, kí a lè gbọ́ ohùn yín ní òkè, kí àwẹ̀ yín bá ṣe ìtẹ́wọ́gbà, ká bá gbóhùn àwẹ̀ tó ń gbà nígbà tó bá gbàdúrà kọ́lọ́run bá gbọ́. ó ní kó má gbàwẹ̀ fún ìjà, ẹ lọ wá àlàáfíà, ẹ yé sọ̀tẹ̀, yé yọsẹ̀ tí mo ti sorí mọ́ ládé kúrò nínú tẹ̀ ń ṣe, ẹ yé gbàwẹ̀ nínú ọ̀tẹ̀. ìwọ tó ní dáríjì ọkàn ò ń gbàwẹ̀, ṣé bàbá rẹ kò lójú fún ìwọ tó lè dáríjì yàn, ò dẹ̀ ní o fẹ́ kọ́lọ́run dáríjì ẹ̀, so possible? ìwọ tó bá ti lè dáríjì ẹni tó rí, ọlọ́run náà ò lè dáríjì ọ́. gbọ́, àwẹ̀ irú èyí tí ni mo yàn bí, ó ń bi ọ́ ṣá àwẹ̀ ìjà ló yàn bí. ọjọ́ náà, ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ níyà láti tẹ orí rẹ̀ bá bíi koríko odò. ìgbà tẹ́yìn máa ń gbàwẹ̀ ẹ máa lọ bíi koríko ni, ẹ máa lọ wọ́ọ́rọ́wọ́. ilẹ̀ ẹlẹ̀ la máa jòkó sí o, a gbọ́dọ̀ pàtẹ́wọ́ o, a gbọ́dọ̀ kí aleluya o, a gbọ́dọ̀ kí òsánà o, a ò gbọ́ àmùrè white lẹ́nu tẹ́lẹ̀ ẹ̀gbẹ́ làmùrè yín máa jẹ́ rẹ́ẹ̀dì o, ẹ ò gbọ́dọ̀ lo ṣáàmù. ṣé ìjọba báwo lè àwẹ̀ ṣe kan àmùrè? kí ni àmùrè ní í ṣe pẹ̀lú àwẹ̀? ṣé orú àwẹ̀ tí wọ́n ń béèrè nìyẹn? wọ́n ní ìgbà yẹn lẹ máa lọ bí koríko odò, ẹ wá rọ bí gbogbo ayé bá àwa ti ń gbàwẹ̀ o, à ń gbàwẹ̀ o. gbọ́ o, já tẹ̀síwájú. bí koríko odò àti láti tí aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀. ìgbà yẹn lẹ máa tí aṣọ ọ̀fọ̀, ẹ wá mú eérú ẹ dà sórí. àwọn kátólíìkì àná á dé eérú á fi sí sáàwẹ̀ nìyẹn, ẹnìṣó. àti láti tí aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀, ìwọ àpè èyí ní àwẹ̀ bí? ọlọ́run béèrè pé ṣé ẹ̀yin máa pe irú àwẹ̀ bẹ́yẹn ní àwẹ̀ bí? àwẹ̀ àti irú gbọ́ o, àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa bí? ṣé o dẹ̀ rò bí ọjọ́ yẹn máa jẹ́ ìtẹ́wọ́gbà bí? orú àwẹ̀ tó ń ṣe yẹn sí àwẹ̀ tí ọlọ́run lòun máa tẹ́wọ́gbà nìyẹn. wá gbọ́, àwẹ̀ tí mo yàn kọ́ èyí, àwẹ̀ tí ọlọ́run yàn rẹ o. ó tán, láìfù yìí ti fẹ́ ẹ̀ǹdì o, dátà orí kìíní yóò pọ̀ mọ́. ẹja sáré óyá hello ẹnìkan tó wò bí tẹ o bá lè ṣe dátà oh god, ibi tí láìfù yẹn ẹ̀ǹdì sí nìyẹn. orí fóònù tí dátà wà ó ní low battery. ẹja máa lọ lé wa, ẹja lọ charge. ibi tí ẹja máa lọ, mo dẹ̀ sì lè padà wá, mo lè tún padà wá, màá ṣe dátà, mo lè padà wá. òun ni mo ṣe ń kánjú. ẹni bá ń ṣubú lọ gbọ́dọ̀ mú wá sí ipò. àpè yìí ní àwẹ̀ bí? ọlọ́run béèrè pé ṣé ẹ̀yin máa pe irú àwẹ̀ bẹ́yẹn ní àwẹ̀ bí? àwẹ̀ àti irú gbọ́ o
àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa bí? Ṣé o dẹ̀ rò bí ọjọ́ yẹn máa jẹ́ ìtẹ́wọ́gbà bí? Ibi tá a ti máa dúró nìyẹn o, gbogbo ayé ò ní borí wa, kò sí dátà mọ́ o, ẹ jẹ́ á máa lọlé. A máa pàdé ara wa ní ọjọ́ Thursday ní agbára Ọlọ́run. Thursday a máa parí ẹ̀. Mo sì lè padà wá lónìí kí n wá parí ibi tá à ń kà lọ. Ẹ jọ̀ọ́, mo máa kọ̀ tí láìfù yìí báyìí. God bless you all. Mo gbàdúrà fún wa, máa rí àánú gbà, ààbò Ọlọ́run yóò dájú, ikú ọmọ ikú ọkọ kò ní wọlé wa. Orú àwẹ̀ tó fẹ́ gbà fún Ọlọ́run kì í ṣe àwẹ̀ fún ìjà, kì í ṣe fún aáwọ̀, kì í ṣe fún asọ̀, ni àwẹ̀ tí Ọlọ́run béèrè lọ́wọ́ èmi àti ẹ. Ṣó ti yé wa? Kì í ṣe orú àwẹ̀ tí Ọlọ́run béèrè nìyẹn. Ẹ lè rí mọ́ ní orí Facebook, but màá rẹ́kọ̀dẹ̀ sílẹ̀, màá rẹ́kọ̀dẹ̀, ẹ lè máa rí. Ẹ jẹ́ kí n kàn rẹ́kọ̀dẹ̀, ẹ jẹ́ rẹ́kọ̀dẹ̀. Ẹ lè má rí mi, but ẹ jẹ́ kí n stop, ẹ má worry. Ẹ jẹ́ stop ẹ̀. A máa pàdé ní Thursday, mo sì lè padà wá. God bless you. Ààbò Ọlọ́run yóò dájú. Ọ̀sẹ̀ yìí máa pé wa, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́, ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́, bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa. God bless you. Ọmọ Mósè Orímọládé, one love. Bye.